Edarijimi gbogbo ọmọ Yorùbá, ìyà tó fi ń jẹ mí ti pọ̀ ju ọmọ Yorùbá. Èmi kọ́ ni mo sọ o, Aliko Dangote ló sọ. Ṣẹ́ríṣẹ́ Ọlọ́run, ṣẹ́rí pé kí ìran Yorùbá òun ṣe ìran téèyàn kọ́ lè fìyà jẹ anyhow. Ohun tó da Aliko Dangote àti àwọn Nigerian politicians, ohun tó da gbogbo wọn pọ̀, ohun tí gbogbo wọn jọ ṣe, ó ti ń tú wọn ká báyìí nísìnyí. Èèyàn mélòó ni ó mọ̀ tàbí èèyàn mélòó ni wọ́n sọ fún tí a wá ń padà gbọ́ nísìnyí pé Dangote san $100 million fún ilẹ̀ Èkó. À ń sọ fún èèyàn wa, kò kí ń ṣe wíwà tí àwọn àgbààgbà kọ̀ọ̀kan jẹ́ kí Nàìjíríà ṣì wà, kò ń ṣe pé nítorí wọ́n nífẹ̀ẹ́ Nàìjíríà pé as a big country, pé bí a bí giant of Africa, kò ń ṣe pé wọ́n nífẹ̀ẹ́. Ohun tí àwọn kan sì ń jẹ, ohun tí àwọn kan sì ń jẹ ló fà á tí wọ́n sì fi ń pariwo one Nigeria. Kò dẹ̀ sí kankan tó jẹ́ one Nigeria right from time. Ìsìn ká tiẹ̀ sọ pé tẹ́lẹ̀ òye a lot of people, nísìnyìí tí bàbá wa Professor Banji Akíntóyè tí wọ́n ti jáde, tí wọ́n ti jẹ́ ká mọ̀ wípé a lè pín láì jagun láì ṣe kankan, ṣèbí ṣe ló jẹ́ kí gbogbo àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá, ṣùgbọ́n irú nǹkan tí wọ́n ṣe fún Dangote, tí wọ́n ní wọ́n ṣe fún Dangote kò ní lè jẹ́ kí wọ́n gbà kí ilẹ̀ Yorùbá pín, torí àìmọye àwọn ibi táwa ọmọ Yorùbá ń fojú rí tí a ò mọ̀ pé wọ́n ti tà ló pọ̀ jù. Àìmọye àwọn ibi tí wọ́n ti tà nílẹ̀ Yorùbá tó jẹ́ wípé torí pé ẹni tí wọ́n tà fún ètí ìsọ síta òun ló fà á tá a sì ṣe ń rò pé everything is alright. Ẹ̀yin nísìnyí báyìí information tó ń kọ́ mi lára nísìnyí, intel tí mo receive ni wípé Dangote ń sunkún káàkiri, ó ń sunkún bí ọmọ ọwọ́, ó ń sunkún crying like a baby ní ó nǹkan táwọn olóṣèlú ṣe fún. Ṣé òun náà fẹ́ sọ pé òun ò gbọ́ ariwo táwọn ọmọ Yorùbá ń pa látijọ́ yìí wípé a fẹ́ kúrò lábẹ́ Nàìjíríà? Ṣé báwọn fámìlì Dangote ni wọ́n ń ṣe jàǹbá fún wa? Ṣé báwọn Fúlàní ni? ṣe bí wọ́n jọ ń kọ́mọ lùbọ́ pọ̀ ni? Ẹ wo ariwo tá à ń pa látijọ́ yìí, bá àwọn ará bí ìṣe mọ́ kí Dangote gbé rìfáínárì ẹ̀ tó bá pọ́sibù kó gbé lọ́lẹ̀ Haúsá, kọ́mọ Yorùbá wa tá bá gba orílẹ̀-èdè wa kó kọ́ tiẹ̀. Mo lè má fi gbogbo ẹnu sọ̀rọ̀ fún yín, ṣùgbọ́n mo fẹ́ jẹ́ kẹ́ mọ̀ pé Ọlọ́run àtàwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá ló fìyà jẹ Dangote. Yes, ìran Yorùbá ò kì í ṣe ìran téèyàn máa ń take for granted. Àwọn àgbààgbà wa náà ẹ lọ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. Kò sí nǹkan tẹ̀yìn àgbààgbà ẹ fẹ́ jẹ tí Ọlọ́run ò tí ì ṣe fọ́pọ̀lọpọ̀ yín. Ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbààgbà olóṣèlú tẹ́ rí tí wọ́n tó ẹni tó ń jáde pé ẹ jẹ́ ká pín, kò kì í ṣe pé wọ́n nífẹ̀ẹ́ Nàìjíríà, wọ́n nífẹ̀ẹ́ ìlú yìí, bí kò ń ṣe odò kan tí wọ́n ń gbọ́n tó sì ń yọmi ara ẹ̀ ní irú ìta gbọ́ yìí nísìnyí tí wọ́n náà ta ilẹ̀ fún Dangote ní $100 million. Ọmọ Yorùbá mélòó ló gbọ́? A dẹ̀ ń gbọ́, mi ìmọ̀ bí ó rí bẹ́ẹ̀, à ń gbọ́ pé $4 million péré ni wọ́n fáwọn tí wọ́n ní gbogbo ilẹ̀ yẹn. Bí bẹ́ẹ̀ ni bí bẹ́ẹ̀ kọ́ I don't know, but mo rí lórí social media bẹ́ẹ̀. Èmi fẹ́ jẹ́ kí ẹ̀yin big businessmen tẹ wà nílẹ̀ Yorùbá, mo fẹ́ jẹ́ kẹ́ kọ́gbọ́n lára Dangote, mo fẹ́ jẹ́ kẹ́ fi tiẹ̀ kọ́gbọ́n. Kí ni Dangote fẹ́ tọ́lọ́run ètí fún? Kò sí. But nítorí nǹkan tí ó tó ń ṣẹlẹ̀ sí àwa ọmọ Yorùbá tí ò ṣe bẹ́ẹ̀ nípò ń gbọ́ táwọn àgbààgbà kọ̀ọ̀kan náà tó sọ etí nù, tí Dangote fún ara ẹ̀ tó bá yẹ kó pítì àwa ọmọ Yorùbá ni irú kan tó ṣe yẹ kò yẹ kó ṣe, torí à ń pariwo pé a fẹ́ pín, ó jẹ́ kó lọ ṣe sọ́dọ̀ ẹ̀ ni. But ó ti wà too over confidence pé Nàìjíríà ò lè pín jàre.
torí tí ó bá rò bẹ́ẹ̀ kò ní ṣe irú nǹkan tí ó ṣe yẹn, just èmi kọ́ rò bẹ́ẹ̀ ni. Ọ̀pọ̀lọpọ̀ àpẹẹrẹ ló ti jáde tẹ́ máa fi mọ̀ pé Nàìjíríà ti dópin, ó ti dópin, ó ti dópin. Ẹ̀yin àgbààgbà wa ẹ̀dẹ̀ mọ̀ àìmọye nǹkan tó hàn sí yín tí ó hàn sí wàwà igan, ìwọ̀nba díẹ̀ tó hàn sáwà làwa fi ń sọ̀rọ̀ pé nǹkan báyìí ò gbọ́dọ̀ máa ṣẹlẹ̀. Ṣó dìgbà tó bá sọ ilẹ̀ Yorùbá di aṣálẹ̀, tó bá empty ilẹ̀ Yorùbá, ìgbà yẹn lẹ máa tó sọ pé kóníkálùkù máa bá tiẹ̀ lọ. Kò sí béèyàn ṣe lè ṣe láyé, o ò lè bá Fúlàní ṣe láyé kó má padà kábàámọ̀. Ṣèbí Fúlàní ni ìwẹ́ ṣẹrẹ, má jẹ́ kí tiẹ̀ fi ogbó ẹnu sọ̀rọ̀. Kò sí béèyàn ṣe máa bá Fúlàní àbólóṣèlú ṣe, ó máa padà kábàámọ̀ ni. Ìka àbámọ̀ ni Dangote ń jẹ báyìí nísìnyí. Mo bẹ̀ gbogbo ẹ̀yin businessman tẹ́ wà nílẹ̀ Yorùbá, ẹ sowọ́pọ̀ pẹ̀lú Yorùbá nation. Tá bá pín, ọ̀pọ̀lọpọ̀ yín àìmọye ọmọ Yorùbá tó jẹ́ businessman tó lọ́pọlọ tó ní làákàyè, but ọpọlọ tẹ́ níyẹn kò wúlò ní Nàìjíríà. Gbogbo tẹ́ bá ń tẹ́ àti invest anything, ó máa ń wọ mi ni, kò lè ṣe kó má wọ mi. Kí la lè fi stop irú nǹkan yìí? Òun ni wípé kí a lo gbogbo ọ̀nà ká fi gba òmìnira peacefully. Àìmọye yìí big man tẹ́ wà nílẹ̀ Yorùbá tó yẹ kó tẹ́ bá dá sọ̀rọ̀ Yorùbá nation lẹ́yìn Nigerian government will wo ìyà tó ń jà wá ọmọ Yorùbá. Ìtìjú ńlá ló yẹ kó jẹ́ fún gbogbo ọmọ Yorùbá, fún gbogbo ẹ̀yin big man, pé ìran yín ráre, pé ìran yín ráre. Mọ̀ pé ẹrújọ ní gbogbo wa, kò sí iye tó bá ní lọ́wọ́, tó bá jọmọ Yorùbá ní ẹ tó wà Nàìjíríà lè ní ẹrú ni ẹ. Tó bá ṣe ẹrú lé wà ṣe níta, tó bá tún lọ sí ìlú òyìnbó fẹ́ lọ ẹrú náà ló máa tún lọ ṣe ń bẹ̀. Kí wá ló dé tí a ò lè sowọ́ pọ̀ kí gbogbo wa jọ gba òmìnira yìí? Self-determination is not a crime. Ohun tá à ń béèrè fún yìí kò kí ń ṣe ẹ̀ṣẹ̀ kọ́. À ń béèrè fún òmìnira, ẹ̀tọ́ wa ni. We are entitled to our opinion. Nǹkan kíkan tó bá ń wẹ̀ lọ́kàn, àṣẹ gbà ẹ́ láyè láti ṣe níwọ̀n gbà tó bá lè defend ẹ pé wọ́n ló ṣe. Bẹ́ẹ̀ náà ni òfin ṣe gbà wá láyè láti béèrè fún ẹ̀tọ́ wa. Ẹ̀tọ́ wa tá a dẹ̀ ń béèrè fún yìí kò ń ṣe pé à ń bájọba jà. No, we are asking for our rights. Ẹ sọ fún mi, ọmọ Yorùbá mélòó ni ò sókún lọ́rùn ẹ̀ lénìí? Gbogbo wa la rí nǹkan tó ṣẹlẹ̀ sí Ṣeun tó ń ṣiṣẹ́ ní Channel TV. Ẹ lọ gbọ́rọ̀ tí Ṣeun kí bá lóye. Ẹ lọ gbọ́rọ̀ tí brọ́dà yẹn sọ. Ṣó tó kọ́ fàyà ẹ̀? Just because he's saying the truth. Òun mo fi sọ fún yín pé ó jẹ́ kẹ́ máa yìn àwa tá à ń sọ̀rọ̀ lórí social media yìí, torí pé àwa ní freedom láti sọ anything tó bá wrong tí wọ́n ń ṣe. Nigerian government wọ́n regulate media débi pé ohun tó bá fẹ́ jẹ́ kó sọ ló máa sọ. Yes, gbogbo media tó bá wà lọ́dà NBC, ohun tó bá fẹ́ jẹ́ kí wọ́n sọ ló máa sọ. We are independent media. N tó bá ń wà láì lè sọ síta. Ọlọ́run dẹ̀ ló jẹ́ ká ṣe rè. Inú ẹ wò kẹ́ wo ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ti ṣẹlẹ̀ ní Nàìjíríà. Ó ti fara hàn pé Nàìjíríà ti dópin. Àfẹni tó bá ń tanra ẹ̀. Mélòó la fẹ́ sọ ti brọ́dà wa Ṣeun kí bá alóyè ní tí mo sọ yìí. Gbogbo aláwọ̀ ti bọ̀bọ̀ kọ́sítọ́ọ̀mù kan, Ṣẹ́gun Bámbọ̀, Mr. Ṣẹ́gun Bámbọ̀, tí Bámbọ̀ ní sá, tí wọ́n ṣe kọ́sítọ́ọ̀mù, tí wọ́n rí àwọn àgbààgbà immigration ìkàgbàgbà kọ́sítọ́ọ̀mù tí wọ́n smuggle epo jáde out of Nigeria, tí ìyà epo dẹ̀ ń jẹ àwọn ọmọ Nàìjíríà, tí ẹ̀gbọ́n yẹn jáde ń yọ yẹn, tí wọ́n yarí, tí wọ́n ṣó gbogbo tírọ́ọ̀kì tí wọ́n sì sí gbogbo ayé.
ṣèbí ẹni bẹ́ẹ̀ yẹn tí Nàìjíríà bá jẹ́ ìlú tó dáa ó jẹ́ kó promote ẹ̀ ni pé yes job well done. Kí ni wọ́n ṣe? Wọ́n ọ̀dà ẹ̀gbọ́n yẹn rú. Ọlọ́run nìkan ló mọ ibi tí ẹ̀gbọ́n yẹn wà lẹ́ni. Ọlọ́run nìkan ló mọ ibi tí wọ́n wà. So Nàìjíríà ò ń ṣe ìlú tí ó expect ẹ pé kó sọ òtítọ́. Tó bá bá wọn sòótọ́ ó máa dọ̀tá wọn. Mọ̀lọ́pọ̀ ẹ pé tó bá fẹ́ sòótọ́ ní Nàìjíríà ò ní rí ìjẹkújẹ jẹ. Ìwọ tó bá ti lè mójú kúrò ní ìjẹkújẹ wọn ò ní lè sọ òtítọ́ ọ̀rọ̀. Ẹ sọ fún mi àǹfààní wo là ń jẹ lára pé a jẹ́ Nàìjíríà? Kò sáǹfààní kankan. Àìmọye àwọn àǹfààní tó jẹ́ ká máa jẹ. Àwọn àǹfààní yìí la sọ wípé a fẹ́ bẹ̀rẹ̀ sí ní jẹ la ṣe fẹ́ pariwo ká gba òmìnira. Pé o kò jọ ọmọ Yorùbá lásán, pé tá bá gbàlúwa pé o kò jọ ọmọ Yorùbá lásán, o ti kúrò lóko ẹrú. And you are going to work hard. Iṣẹ́ máa wà, everything máa wà, electricity máa wà, gbogbo nǹkan tó lè máyé dẹrùn ó máa wà. Òun la ṣe ń sọ pé ẹ jẹ́ ká sowọ́ papọ̀. Ká sowọ́ pọ̀ pẹ̀lú bàbá wa olóyè Sunday Igboho, bàbá wa emeritus merited professor Adébánjí Akíntóyè. Ọ̀nà táwọn bàbá yìí ń tọ̀ nìkan ló jẹ́ ọ̀nà tó pure tó lè ran ilẹ̀ Yorùbá lọ́wọ́. Any other ọ̀nà lẹ́yìn ọ̀nà tí bàbá wa professor Adébánjí Akíntóyè bá tí wọ́n tọ̀, anybody tó bá rìn nílànà míì ọ̀tá àwa ọmọ Yorùbá ni. Yorùbá nation is the only solution. Nìkan ni ọ̀nà àti òdodo fún àwa ọmọ Yorùbá láti kúrò lóko ẹrú. Ẹ wò nǹkan tó ń ṣẹlẹ̀ sí Dangote nìsín. Ṣé rúùlù ta fẹ́ continue nìyẹn? Ẹ lajúlẹ̀ báyìí téèyàn fi kọ́ refinery, tó fi kọ́ everything, tó fi ṣe gbogbo nǹkan tó fẹ́ ṣe. At the end of bó ṣe ń ṣe ẹ̀ ń wò báyìí, kódà a tún gbọ́ pé wọ́n tún ya lówó, wọ́n ṣe gbogbo ẹ̀. At the end of the day ńkọ́ wọ́n takú pé kò ní lù, wọn ò dẹ̀ jẹ́ kó lù. Aṣáàgbọ́ káàkiri tí wọ́n ní wọn ò jẹ́ kó lù, pé tó bá lù á tú àṣírí Nigerian government. Nigerian government tí dẹ̀ ń wò tó fi kọ́ tán. Ìyẹn lè fi máa mọ̀ pé ìlú yìí ó ti tán, it's finished. Ìlú tí wọn ò lè jẹ́ kẹ́ni tí ń ṣiṣẹ́. And àwa tá jọ́ ọmọ Yorùbá, Ọlọ́run fún wa lọ́gbọ́n, Ọlọ́run fún wa nímọ̀, Ọlọ́run fún wa ní òye, Ọlọ́run fún wa ní gbogbo ọ̀nà tí a lè gbà. Ọ̀nà pọ̀ tá a lè gbà. Tí kọ́ńtì bá ń ṣiṣẹ́ kò ní sí ọ̀lẹ. Ẹnìkan ò ní máa dúró de bàbá kan àbí ìyá kan kó máa fún òun lówó kóun tó survive. Anybody ò ní dúró de anybody kó tó waṣọ. Ní máa ṣe fine bara káàkiri kó tó lo mọ́tò tàbí kó tó raṣọ tàbí kí o tó jẹun sẹ́nu. Tá bá gbà òmìnira, ìlú tó ní rìfàínárì bíi 4 tá gbọ́pọ̀ níbi 4 tí wọ́n jẹ́ kó ṣiṣẹ́ for the past close to 30 something years. Kò dẹ̀ ń ṣe pé a ní rìfàínárì yìí wọ́n jẹ́ kó ṣiṣẹ́ ni. Ibẹ̀ ló jẹ́ kí Dangote ti fura pé ṣé tóun bá dẹ̀ ṣe báyìí ṣọ́ máa jẹ́ kó òun lù. Ìlú tó jẹ́ pé wọn ò lè jẹ́ kí security ṣiṣẹ́ bó ṣe wù wọ́n. Ìlú tó jẹ́ pé tí àwọn kidnapper bá dé tó bá ń pa àwọn èèyàn lọ bí ilẹ̀ bí ẹni, àwọn tó wá pa àwọn èèyàn yẹn máa lọ, wọn ò dẹ̀ disappear. Mọ́tò ni wọ́n wọ̀, ìgbà míì wọ́n máa lo ọ̀kadà, gọ́ọ̀mẹ̀ntì ò ní rí wọn mú. Báwo ló ṣe débí, báwo ló ṣe padà? There are a lot of questions tí a ní láti máa bi àwọn ìjọba wa. Kí ni fighter jet ń ṣe? Fighter jet tí Nàìjíríà rà, at least wọ́n showcase kan fún wa ní ẹnìjọ́ mẹ́ta yìí. Kí ló ṣẹlẹ̀ sí? Ṣé Nigerian police ní helicopter ni? Ṣé wọ́n ní chopper? Ṣé wọ́n ní drone system? Ṣé wọ́n náà tún jẹ́ power bikers? Gbogbo ẹ̀ la ní Nàìjíríà.
àwọn kan ni wọ́n jẹ́ kí àwọn ènìyàn ṣiṣẹ́ wọn. Then ẹ fà wá ọmọ Yorùbá lẹ̀ ká máa lọ, ẹ jẹ́ ká wà lọ dá dúró níbi tí a ti máa ní àǹfààní láti protect ara wa, níbi tí a ti máa lè dáàbò bo ara wa, níbi tí a ti máa sùn tá a máa la ojú méjèèjì, tí ò ń ṣe ìlú tí oníkálukú kàn ń ṣètò òun. Nígbà kan wọ́n máa ń sa Nigerian army as best army, wọ́n máa ń kí Nigerian police as best. Nígbà tí wọ́n ti kó àwọn repentant Boko Haram sáàrin wọn, ìgbà yẹn nìyẹn tó jẹ́ pé anywhere tó bá ti rí Nigerian police báyìí ọkàn wọn máa balẹ̀ 100% pé àwọn tí wọ́n dé ń pé kó sọ̀rọ̀ mọ́. Nígbà yẹn téèyàn bá rí Nigerian army á máa rùn èèyàn ṣe, téèyàn bá rí police á rùn èèyàn ṣe, ó máa wúyàn lórí. Kò ń ṣe nísìn tọ́kọ̀ ń rí kùtù wọn jọ tí wọ́n jẹ́ kó ṣe nǹkan tí wọ́n wá fún. If Nigerian government is ready to stop all this, tó bá ṣe tán láti stop gbogbo wa tí mo ń sọ yìí, tí wọ́n bá fún Nigerian army, tó bá fún wọn ní 24 hours pé gbogbo àwọn tó ń dà wá láàmú yìí kọ́ wipe wọn out, they have what it takes, they can do it. My brothers and sisters, wọ́n lè ṣe but wọ́n ní ṣe ni. Torí pé wọ́n ní ṣe yẹn làwa náà ṣe wá sọ wípé ẹ jẹ́ ká máa lọ. Kò dẹ̀ sí ẹni tó yẹ kó lè bá wa sọ à ń lọ ni. Gbogbo nǹkan tí à ń ṣe is legal. Self-determination is legal. Is legal. Ọ̀pọ̀lọpọ̀ àwa tá à ń pariwo self-determination yìí, we have millions of graduates in our midst. We have millions of graduates across the world. We have millions of allies. A ní àwọn legal practitioners torí wọ́n pé because they knew that what we are doing is legal. N tí ó bá legal a lè bá wù kíwé ìjọba bàbá wa pé sọ Anja Akíntóyè, n tí ó bá tọ́ a lè bá wù wọ́n bẹ̀. So for somebody like him to carry this self-determination, it shows that it's compulsory, it's our priority, because Professor Banji Akintoye is our representative. Mo máa ń sọ fún ẹ̀yin ìyá àti bàbá wa tá bá ti ń ṣe prógrámù báyìí, ẹ máa bá wa fi kẹjẹ kọ́mẹ́ǹtì máa tẹ̀lé, kó máa lọ kó máa bọ̀, kó máa lọ kó máa bọ̀. Àwọn positive comments tí àwọn international communities máa rí tó máa take ọ̀rọ̀ wa serious, tó bá mọ̀ pé yes we really want to go. Bó tiẹ̀ jẹ́ pé Ọlọ́run ti ń ṣe kọ̀ọ̀rọ̀ Ọlọ́run á ṣe délẹ̀. Kò sọ́nà míì tá lè gbà ju pé ká sowọ́pọ̀ pẹ̀lú bàbá wa olóyè Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà àti bàbá wa emeritus merited professor Adébánjí Akíntóyè. Ọ̀nà tí wọ́n ń tọ̀ yẹn gangan làwa fọwọ́ sí. Mo máa ń sọ fún yín, èèyàn ò ní kọlù lẹ̀ Yorùbá kó má kún àgbákò ayé. Èèyàn ò ní dálẹ̀ Yorùbá tàbí kó dálẹ̀ ọmọ Adéyẹmọ kí Ọlọ́run má fìyà jẹ. Ẹ wo tó ń ṣẹlẹ̀ sí Dangote sí. Mọ ìgbà tí àwọn èèyàn ti ń pariwo tó máa ní kíní kan tó ń sọ oríṣiríṣi nǹkan. Ọlọ́run lọ́ba onídàájọ́, Ọlọ́run ti ń ṣèdájọ́ tiẹ̀ fún nìyẹn. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin businessman tẹ wà nílẹ̀ Yorùbá, ẹ fi ti ẹ̀kọ́ gbọ́n. Ọ̀pọ̀lọpọ̀ yín nǹkan tá à ń ṣe yìí ẹ mọ̀ pé ó tọ́, ẹ mọ̀ pé ó yẹ, and a lot of you have interest in it tó ẹ mọ̀ pé dandan ni, but ẹ̀rù ń bà ọ̀pọ̀lọpọ̀ yín kí má bàa lùsì company ni wọ́n máa tì í, wọ́n máa ṣe kinní kan, wọ́n máa ṣe gbá. Ẹ wo ọ̀pọ̀lọpọ̀ àwọn Nigerian pastors, they all turn deaf ear to it. Ọkọ̀ etí dídì sí wọn ò fẹ́ gbọ́.
má bà tèmi jẹ́, má ṣe kinní kan. Ẹ wo àwọn ọba tó pa lẹ́kìtì, táwọn ọba yìí bá mọ̀ pé àwọn Fúlàní ló máa padà pa àwọn ọba yìí ló máa campaign fún Yorùbá nation, àwọn láriwo wọn máa pọ̀ jù torí wọn ò ní fẹ́ kú. So therefore ó jẹ́ kí ẹ̀yin lọ́balọ́ba kẹ́ fi tàwọn ọba yẹn kọ́gbọ́n, tẹni tó dé la rí. Káwọn Fúlàní wọn ì tí dáwọ́ dúró, ṣebí gbogbo àná ń gbọ́ rúmọ̀sì tó ń lọ sí tí wọ́n ní wọ́n play kí wọ́n fẹ́ gba penalty fáwọn ọmọ Yorùbá. Èmi gẹ́gẹ́ bí ẹnìkan tó bá dọ̀la táwọn bàbá wa bá ní ajáde máa jáde, but tí wọ́n bá tí ní ká jáde kò necessary nìyẹn. As at now Yorùbá nation movement wey ti support the protest and we don't have anything to do with it. Tó bá jẹ́ ká ṣe, tó bá jẹ́ nǹkan tó tọ́, àwọn bàbá wa máa sọ síta, just them. But wọn sọ nìyẹn, sóko kan wá ká kọjú sí ìkọta face, ká dẹ̀ make sure pé a dí gbogbo lé, gbogbo ibi tó bá wọ gbogbo ilẹ̀ Yorùbá ká dí gbogbo ẹ̀. Even tí lára àwọn èèyàn wá bá tiẹ̀ máa lọ náà ká dí ilé. Nǹkan tí wọ́n ṣe ní ṣé gbọ̀ngàn ni ṣá, jẹ́ pé after tí gbogbo àwọn ọmọ Yorùbá ta lọ ta náà fẹsẹ̀ kí Sálíù tí wọ́n padà wá ṣeré fún wọn. Ṣèbẹ̀rí géèmù táwọn ọ̀dọ́ ẹ̀dà sí gbá, wọ́n support protest. Nígbà tó yẹ kó dé 9 minutes wọ́n sáré withdraw. Kò ṣe pé wọ́n really fẹ́ ṣe, kò yẹ kó really fẹ́ ṣe, but wọ́n fẹ́ ṣe gbogbo nǹkan wẹ́sà. That is just by the way. Ẹ jẹ́ ká lọ dira ọmọ Yorùbá, ẹ jẹ́ ká lọ dira. Ẹ rí pé kan tí mo fojoojúmọ́ pariwo nìyẹn, ẹ já lọ dira. Torí àsìkò tá a wà yìí kò ń ṣe àsìkò kìnnìkan, àsìkò ìmúra sílẹ̀ ni. Kò ṣe pé láti lọ bẹ́ anybody jà, láti defend ara tiẹ̀. Ẹni tí tó bá mú ẹ̀ kó jẹ́ family ẹni, tó bá jẹ́ pé for example tó bá jẹ́ pé Kájọlà ló wà ní Kájọlà kó defend àwọn family ẹ̀, kó ní kálukú defend àwọn family ẹ̀. Torí we cannot afford to have any loss again. Gbogbo ẹ̀yin chairman local government, gbogbo ẹ̀yin CDA chairman, ẹ pé àwọn tẹ́jọ wà ládùúgbò, ẹ jọ ṣe meeting, ẹ jẹ́ kí gbogbo àwọn ọlọ́dẹ yín, àwọn hunters yín, ẹ jẹ́ kó wà ní gbáradì láti defend. Torí tiwa ti kún, àti gbọ́ káàkiri wípé these people wọ́n máa fẹ́ wọlé, pé wọ́n plan big attack fún àwa Yorùbá. Àwa Yorùbá ọ̀hún náà dẹ̀sì là ń bára wa jà tí à ń fa ọ̀rọ̀ tí ò lọ. Àwa ń rojọ́, àwọn Fúlàní múra lẹ̀. Àwa ń rojọ́, àwọn Fúlàní múra sílẹ̀. Yorùbá nation is the only way, the truth and the light. Lẹ́yìn Yorùbá nation tún ni. Lẹ́yìn Yorùbá nation kò wà optional. Torí tabana fẹ́ fi option sí oko ẹrú ọjọ́ iwájú la tún fi àwọn ọmọ wa sí. Taba torí pé bàbá Tinubu jọmọ Yorùbá, tí a ò pariwo síta, tí a ò ṣàwọn nǹkan tó yẹ ká ṣe, pátápátá ẹ̀ President Tinubu máa lò 4 years àbí 8 years. Lẹ́yìn yẹn ọmọ Yorùbá tún wá bọ́ sínú ìyà. Wíwà bẹ́tọ̀ wà ń bẹ́ nísìnyí gan, does it change anything? It change nothing. Ìlú yẹn ń bàjẹ́ sí ni on a daily basis. Ìyẹn lẹ fi máa mọ̀ wípé ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí kò kí ń ṣọ̀rọ̀ president, ọ̀rọ̀ ìpínyà ni. Kó ní kálukú wá lọ tún foundation ẹ̀ ṣe. Gbogbo wa la mọ̀ pé ilẹ̀ Yorùbá ti wà for a very long time. Nílẹ̀ Yorùbá ti wà. Ilẹ̀ Yorùbá ò yẹ kí ilẹ̀ Yorùbá ogun ń kó wa, ogun ò dẹ̀ gbọ́dọ̀ kó wa.
ilẹ̀ Yorùbá ti wà before 1940 amalgamation. Àbí ṣéyàn máa ń ṣe ìgbéyàwó tí wọ́n dẹ̀ máa ń dandandan ń pẹ́ gbọ́dọ̀ jọ kú ni. Ó ti eléyìí ó tiẹ̀ tí wọ́n á ń ṣe normal ìgbéyàwó, contract wedding tún lélẹ́yìí. 1940 amalgamation is a contract wedding. Is a contract wedding. Ó yá jẹ́ ká fẹ́ra wa fún 50 years. Já fẹ́ra wa, òyìnbó máa ń ṣe dáadáa. Àwọn òyìnbó wọ́n máa ń ṣe contract wedding. 1940 amalgamation láàrin ilẹ̀ Yorùbá, Igbo àti ilẹ̀ Hausa is a contract wedding that should not last more than 100 years. Now we are not legally together. Before 1914 initiative tí wọ́n bring, tí wọ́n ní òkè ẹ jẹ́ ká jọ lo 100 years papọ̀, wọ́n bring initiative yẹn torí pé àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá tó wà ilẹ̀ Yorùbá gbà yẹn wọ́n ní feeling fún ilẹ̀ Yorùbá pé bóyá ta bá tú tí àwa Igbo àti Hausa ta bá tú wà papọ̀ bóyá nǹkan tún lè bẹ̀tà jù báyìí lọ. Kódà gan a gbọ́ pé kò sí àwọn bàbá wa gan bẹ̀, a gbọ́ pé bàtọ̀ máa sáìn kìíní yẹn gan wọn ò kárí àwọn ọmọ Yorùbá along. Lord regard God ṣe wú tó di ansa ni ó dẹ̀ so wọ́n pọ̀. Ọlọ́run tó fẹ́ jẹ́ káwa ọmọ Yorùbá ká kúrò lóko ẹrú, Ọlọ́run tó nífẹ̀ẹ́ wa, òun ló fà á tó fi jẹ́ kó fi 100 years yẹn sí. Àti pé àwọn Fúlàní gan ò mọ̀ kó máa pé àwọn, tó bá mọ̀ kó máa pé àwọn ni, we know the type of person they are. Afẹ́jẹmáfẹ́ ayọ̀ ni wọ́n ò dẹ̀ nífẹ̀ẹ́ àwọn ọmọ Yorùbá pàápàá torí ẹ̀ lọ ṣe fi 100 years sí. Tàbí kó jẹ́ pé 100 years yẹn ó dàbí forever lójú wọn, ó dàbí sí láéláé. Aṣáájú àwọn tó máa ń fi lé wọn list, tó máa gbé fún contractor, tó máa ní kí contractor ẹ lò lé yẹn fún 99 years, tó máa ní lò fún 20 years, tó máa ní lò fún 70 years. Document àdẹ́wà pé at least ẹ̀ fún ní àtàfún. So contract wedding ní Yorùbá, Igbo àti Fúlàní ṣe. Contract wedding tá dẹ̀ ṣe ó ti expire ní 2014. Kí ló wá dé tí a ò lè pínyà? Why is it hard for us to go on our separate ways? We the Yoruba youth will say no to continuation of contract wedding. Ẹ fẹ́ jẹ́ ká lọ, ìyà tá dẹ̀ ń sá fún, gbogbo àwọn nǹkan tá ń náwó sí ó tún burú sí ni. Bó tiẹ̀ jẹ́ pé kẹ́tì ẹ̀ gbọ́gbọ́n fi wá lójú gan, a ò ṣe mọ́ ni. A ò ṣe mọ́ is a ò ṣe mọ́. When we say a ò ṣe mọ́, we mean it. A dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó fún wa láwọn èèyàn bí Professor Banji Akintoye, tó fún wa láwọn èèyàn bí Chief Sunday Igboho, tó fún wa láwọn èèyàn bí world media, tó fún wa láwọn tó rí wọn pé tí wọ́n ń tukọ̀ movement. Ó jẹ́ ká máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run kọ́ ló ń fún wa ní àwọn olórí tó ṣe fọkàn fi ẹ̀yìn tì. Because tẹ́ bá wo bàbá wa Professor Banji Akintoye, kí ló kù tí bàbá fẹ́ tẹ́pọ́ lọ́wọ́ tí ṣe fún wọn. But ìfẹ́ àwa ọmọ Yorùbá tó wà lọ́kàn wọn, bàbá yẹn fẹ́ rí dájú pé wọ́n kó wa kúrò lóko ẹrú. Ìjọ kan òun bá bàbá wa Professor Banji Akintoye sọ̀rọ̀, wọ́n ní ọmọ mi nítorí yín ni mo ṣe ń jà. Ẹ wò ó, tí bá ti jẹ slice iṣu kan tàbí mo jẹ slice búrẹ́dì kan tí mo momi sí, mo ti wà òkè. Mo wo bàbá yẹn bẹ́ẹ̀ pé bàbá yẹn ni tó bá jógì làwọn fẹ́ mu, táwọn bá ti rí mu ó ti tán. As a matter of fact, bàbá owó wọn ni wọ́n tún ná sí movement.
wọ́n náwó wọ́n nára wọ́n ná intellectual property. Ibẹ̀ láti rí àwọn àgbààgbà kan tó jẹ́ pé n táwọn specialize rèé ní pé kọ́ wá nǹkan tó jẹ́ nǹkan àbáláyé tàbí nǹkan táwọn baba ńlá baba wa tí wọ́n tọ́jú fáwa ìran tó ń bọ̀, kọ́ gbé kọ́ tàfẹ́ nìyẹn n káwọn kan specialize nínú yẹn. Ẹ wo àwọn góòdù tó ń wà nílẹ̀ Yorùbá lè ní ní dárúkọ anybody. Ẹ wo àwọn silver tí táwọn wèrè wọ̀nyí tí wọ́n ń wà nílẹ̀ Yorùbá. Èèyàn máa kúrò ní Sokoto ó máa náà ní oil well nílẹ̀ Yorùbá pé òun ní oil well ní Jẹ̀ṣà, pé òun ní oil well ní Ondo. Oil well is a natural gift, is a natural resources. Báwo ló ṣe tọ́ mọ́wọ́ tó wà ní Ondo? Báwo lè tọ́ mọ́wọ́ tó wà ní Sokoto tàbí wọ́n tó wà ní Jigawa tàbí wọ́n tó wà ní Katsina? Báwo ni natural resources wá ṣe jẹ́ tiẹ̀? Geographically a ò súnmọ́ra wa. Tẹ́ bá lọ wo geographical territory ilẹ̀ Yorùbá, Ọlọ́run fún ara ẹ̀ ti pín wa. Tẹ́ bá wo máàpù Nàìjíríà, Ọlọ́run pín wa. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni Ọlọ́run fi là wá. Kàwọn kan wà tẹ́ pé Ọlọ́run fi odò là wá, kàwọn kan wà tẹ́ pé Ọlọ́run fàpàtà là, oríṣiríṣi bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Tí Nàìjíríà bá pín kò mean pé gbogbo wa ò ní jọ ṣe mọ́. Oníkálùkù kọ́ máa lo identity ẹ̀. Ẹni tó bá fẹ́ wá sínú ìlú wa á follow normal process, á dẹ̀ tẹ̀lé òfin wa, á tẹ̀lé òfin ilẹ̀ Yorùbá. Ẹni tó bá dẹ̀ fẹ́ gbé pẹ̀lú wa ó máa jẹ́ ni tó ṣetán láti gbé bí normal human being, tí ó kì í ṣe ẹni tí ó máa wá láti Kaduna tàbí tó máa wá láti Maiduguri táwa máa pa àwọn èèyàn wa, táwa máa jí àwọn ènìyàn wa gbé, táwa máa gba ransom. A ò fẹ́. We don't want it. We don't want it. Èmi personally tẹ́ bá wò dáadáa ẹ rí i pé àtomi àtẹ̀jẹ́ ara tèmi fún ilẹ̀ Yorùbá ni. Ẹjẹ́ àdọ́dọ̀ bàbá wa Máyégún. Olúsadé ní pẹran abawọ tọlẹ̀tọlẹ̀ lọ́jọ́ tí iná bá fojú komi ní dákẹ́ ariwo ọ̀sẹ̀sẹ̀rẹ̀ ò gbọ́dọ̀ tẹlẹ̀ bí ògòǹgò bó bá rìn bí ògòǹgò sísẹ́ lẹ́sẹ̀ rẹ̀ ó sẹ́ ẹ̀yọ̀ ìkọlà ló lórí ẹ̀yọ̀ olóyè Máyégún Aníkúlápó wọ̀lú jìgànjìgàn bí ẹkùn akọrabata òkúta baba aláwo tó ń dífá bí ẹni wẹjú bógun ayé bá gbóná lalala bí iná ajere táwọn ìyàmí bá mi ayé ọmọ ènìyàn jìgìjìgì tètè máa bọ̀ wá sọ́dọ̀ ọmọ oníṣẹ́ olúfẹ̀ olóyè Máyégún Aníkúlápó osùn òórùn sùmọ̀lú ló lé ọkiri ojú oorun ogun àmúbọ̀n rere ní tiẹ̀ ní ìdí àìrọ́mọ bí lọ́mọ aráyé fi dì ọ́ ogun gbèsè láyé fi kẹ́ ìwọ ni tàbí àmì ìkórìíra ní bẹ lára rẹ àìsàn ọjọ́ pípẹ́ ogun ìdílé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tètè gbéra ńlẹ̀ kó dìde kàn sí olóyè Máyégún Aníkúlápó gbogbo ara kìkì oògùn abániyẹ̀ràwọ̀ ẹni wò abólórí bẹ̀rí fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé tàbí àyẹ̀wò nípa ogun tó ń ja ayé rẹ pè sórí nọ́mbà yìí 08023940939 08023940939 ìjì kìí jà kó gbé odó lọ ìjì kìí jà kó gbé ọlọ lọ a kì í borí olóńgbò ní mògún ìwọ ló rẹ̀ yọ̀ tá rẹ ló kọ́ lọ́wọ́. Káàbọ̀ padà ẹ̀yin ènìyàn wa, nọ́mbà bàbá Máyégún lẹ ti rí yẹn, dandan kọ́ ni kẹ́ ẹ lọ bá bàbá Máyégún. Ẹ lè lọ bẹ́ẹ̀ níbọ̀dì tó bá wà nítòsí ibi tẹ wà, but ẹni tá à ń gbọ́rò yìí wọn díẹ̀ tá à ń gbọ́rò yìí wọn ni ẹni tí mo tún dárúkọ ẹ̀ tí wọ́n dẹ̀ ní kẹ́nìbọ̀dì máa wá wọn wá kò kàn wọ́n. Ìwọ tó bá nígbàgbọ́ bóyá ogun ìdílé ni o òun wá àwé gbèlú ni o òun wá gbá anything tó mọ̀ pé ìṣẹ̀ṣe lè ṣe tí spirit ẹ bá ní kò pè wọ́n. Ọmọ Yorùbá àsìkò tá a máa sọra wa di ẹrú nítorí ẹ̀sìn ó ti kọjá. Ọlọ́run ló dá ewé àtegbò. Let us stop being deceived. Tó bá jẹ́ pé ewé àtegbò jẹ́ nǹkan tí ò dáa Ọlọ́run ò ní fi àṣẹ sí àwọn ò ní máa já kó máa lò kó máa jẹ́ gbogbo tọ́lọ́run ṣe dáradára ni. Èèyàn máa ń dúró ti bùkátà ẹ̀ ni tí kankan bá ṣẹlẹ̀ èèyàn máa ń dúró tì ní
ìdí nìyẹn tí a ṣe gbọ́dọ̀ dúró ti ogun tó wà lẹ́yìn bàbá ẹ̀ báyìí a gbọ́dọ̀ sá. Àwọn baba ńlá baba wa tí àwọn bá ń sá tàbí tí wọ́n bá ń tọ́ bá sọ àwọn di ẹrú ẹlẹ́rú ogun á ti kó lẹ̀ Yorùbá irú àwa àdédé bá lẹ̀ Yorùbá. Ṣèbẹ́yìn kan tó ṣẹlẹ̀ ní Afghanistan nìsín gbogbo aláyé kan tó ṣẹlẹ̀ ní Afghanistan tí táwọn ọ̀kẹ́lọ́pàá wípé náà Taliban tí wọ́n take over Afghanistan nísìn báyìí gbogbo wọn ti ń borí wọ́n ń ṣe kínní wọ́n ń ṣe oríṣiríṣi wọ́n islamize nìyẹn and nǹkan tá a dẹ̀ gbọ́ pọ́ fẹ́ ṣe fún Nàìjíríà náà nìyẹn àwádé máa jẹ́ kàwádé jẹ́ kọ́ mọ̀ báyìí pé Nàìjíríà is a secular state oníkálùkù àyàmá bá tiẹ̀ lọ́nà. We say no to one Nigeria and we say yes to Yoruba nation. Yoruba nation is the answer. Kẹ́yìn ìyá àti bàbá mi iṣẹ́ ìtìjọ wà lọ́wọ́ wa báyìí nísìnyí. Gbogbo àwọn tó wà ní sàkáàní wa ẹ jẹ́ ká máa pè wọ́n ká máa educate wọn lórí ọ̀rọ̀ Yoruba nation. Ìsìn gan awareness wa ó gbọ́dọ̀ lágbára ju tàtẹ̀yìnwá lọ. Bẹ́ẹ̀ ni ó gbọ́dọ̀ lágbára ju tàtẹ̀yìnwá lọ. Mi ì lè wá kú ojú oyè lè bàbá ẹ̀ o mi ì lè wá kú tí àwọn ọba Èkìtì àná tó bá mọ̀ pé Fúlàní ló máa padà fẹ́ràn àwọn yílẹ̀ àwọn ló máa wà níwájú ṣùgbọ́n tó wípé wọn ò mọ̀ Fúlàní ti pa big businessman ó ti pa big security officer wọ́n ti pa big politician wọ́n ti pa ọba aládé wọ́n ti pa mẹ̀kúnnù ṣe é rí pé wọ́n ràn wá àwa ní kẹ́yìn bàbá wa kẹjá aṣọwọ́pọ̀ pẹ̀lú ọmọ Adéyẹmọ àtúwá láwọn àgbààgbà kan tí wọ́n ń dọwọ́ lẹ́ẹ̀kan sí fún ẹ̀yin tó máa ń wò mí fúngbà àkọ́kọ́ orúkọ mi ni Williams Olúwatósìn ọmọ Òbíbí aka mass burial for the bad leaders aka mass gloria for the good leaders aka anugumasika Odùduwà àgbéwà kò ní gbé ọ̀dàlẹ̀ I love you all. Fẹ́yìn tẹ́ bá ní polówó ọjà tẹ́ fẹ́ gbé fún wa ẹ pè wá sórí +229 5774 7970 +229 5774 7970 Odùduwà àgbéwà kò ní gbé ọ̀dàlẹ̀. bitter tea ẹkùn tí ń wọ̀yá àjà pẹ̀lú àwọn kíndìnrín tó ní stone nínú ìyẹn kidney stone yóò mẹ́ẹ̀tì ẹ̀ tẹ́sí yádànù nínú àgọ́ ara yín òun kan náà ló ṣiṣẹ́ fún liver ìyẹn àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ a sì tún máa ṣiṣẹ́ fún heart ìyẹn ìṣòro àìlèmí sókè sódò dáadáa láàólà bitter tea ló tún ṣiṣẹ́ fún ìkúnpá gíga ìyẹn high blood pressure bákan náà gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ní ìṣòro ìsétọ̀ tí a mọ̀ sí prostate cancer gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ yìí pátápátá òun ni láàólà abá bitter tea yóò bá wà yá àjà ìṣòro ara ríro ńkọ́ láàólà bitter tea òun ni kẹ́ ẹ gbẹlura láti wá rí egbòogi láàólà bitter tea rà àbí tẹ́ ẹ bá fẹ́ mọ ibi tí wọ́n tẹ̀dó sí ẹ mẹ́sẹ̀gì wọn lórí àwọn WhatsApp numbers yìí +44742527137 àbí àwọn Nigerian numbers yìí 08033194355 tàbí 08026265000 kò bára rí ẹ̀rí inú ẹ̀jẹ̀ ti kànjẹ̀gbọ̀n lọ́wọ́ láàólà bitter tea gbẹ̀lura kò rí yàtọ̀ bẹ́ẹ̀.